ṣẹ́yìn náà ti gbọ́ ṣẹ́yìn náà ti gbọ́ pé bàbá Mohbad gbé Anthony General lọ sí ilé ẹjọ́. ẹni tó ní fẹ́ mi ṣẹ́wọ̀n kí mo sọ fún yín mo ní mò ń padà bọ̀ mo ti wá padà dé báyìí ìròyìn tí mo tún ní kí wá fún yín náà nìyẹn abẹ́yìn náà ti gbọ́ torí ìròyìn yẹn tó mi lọ́wọ́ wọ́n ní bàbá Mohbad ó gbé Anthony General ọ̀gá àwọn adájọ́ pátápátá ó gbé lọ sí ilé ẹjọ́. ṣé nígbà tí mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn mo kọ́kọ́ jókòó mo kọ́kọ́ digest ẹ̀ pé ṣó lè jẹ́ lóòótọ́ ṣá àbí etí mi ń tàn mí jẹ ni. Bàbá Mohbad ó gbé Anthony General lọ sí ilé ẹjọ́. Ǹjẹ́ kí ni Anthony General ṣe tí bàbá Mohbad fi gbé lọ sí ilé ẹjọ́? Wọ́n nítorí wípé wọ́n rìlíìsì Sam Larry àti Naira Marley pẹ̀lú Prime Boy tí ẹ̀ bá gbàgbé nígbà yẹn tí wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́. Wọ́n ní ilé ẹjọ́ rí wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò lọ́wọ́ nínú ikú tó pa Mohbad. Kí ni wọ́n fẹ́ máa fìyà jẹ wọ́n fún? Kí ni wọ́n fẹ́ máa gbé wọn káàkiri lọ sí ilé ẹjọ́ fún? Ilé ẹjọ́ dá wọn sílẹ̀ ní ayọ̀ àtàlàáfíà. Wọ́n ní èyí ló bí bàbá Mohbad nínú tí bàbá Mohbad fi sọ pé ẹjọ́ ò tí ì tán, ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Anthony General ti ń dá àwọn kan sílẹ̀ pé kí wọ́n máa lọ pé wọn ò mọ ọkàn pa nínú ikú Mohbad. Gbogbo ojú tó ń wò mí ẹ má bá mi fi làákàyè bọ́rọ̀ yìí lọ. Tá a bá ní ká wò lótìtọ́ àti lódodo, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní ilé ẹjọ́ fi sílẹ̀ yìí wọn ò máa sí nínú ilé níjọ́ tí Mohbad di olóògbé. Wọn ò máa tẹ̀lé Mohbad délé láti show. Wọn ò máa sí nínú àwọn 15 àbáwọn 14 tọ́nà wà nínú ilé pẹ̀lú Mohbad níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Kí ni ilé ẹjọ́ fẹ́ máa fìyà jẹ wọ́n fún? Ìyà nǹkan tí wọn ò mọ̀ dì. Nǹkan kan ni mo rò pé bàbá Mohbad ó lè challenge ilé ẹjọ́ fún ni wípé ẹjọ́ bully àti assault yà ìyẹn fojú hàn, ìyẹn clear. But ẹjọ́ pé wọ́n wà nínú àwọn tí wọ́n pa Mohbad, no, wọ́n sí nínú wọn. Ṣé wàá rí nǹkan tó wá ń surprise mi ò mèrò ọkàn tí yín o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí, bóyá ẹ̀yin kan ti gbọ́, but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká share fídíò yìí, ẹ jẹ́ ká share fídíò yìí kó kàn wọ́n lára fún àǹfààní fún ẹ̀yin tí ẹ ti subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, wọn ò jáwó yín o, ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́ ni subscribe, ọ̀fẹ́ ni comment, ọ̀fẹ́ ni like. Ẹ comment, ẹ like, kẹ́dẹ̀ subscribe. Ṣé ẹ rí nǹkan tó surprise mi nínú ọ̀rọ̀ bàbá Mohbad yìí ni pé nǹkan tó ní kí òkú bọ́ bàbá Mohbad bọ̀ kò bọ́. Ó ní òun lè bọ ìgbà abẹ́rẹ́. Number one, ṣé Anthony General tí bàbá Mohbad gbé lọ sí ilé ẹjọ́ yẹn ṣé òun pé òun lè win ní ẹjọ́ yẹn ṣá? Ẹ̀sùn wo ló fẹ́ fi kan Anthony General? Ẹ̀sùn wípé wọ́n dá àwọn Naira Marley àti Sam Larry sílẹ̀ àti Prime Boy pé wọn ò mọ̀ nípa ikú tó pa Mohbad. Yes, of course, wọn ò mọ̀ nípa ẹ̀ lóòótọ́. And then ṣé bàbá Mohbad ló gbé àwọn pípọ̀ yìí lọ sí ilé ẹjọ́ ni? Bàbá Mohbad ò mà tí kọ̀wé gbé ẹnì kankan lọ sí ilé ẹjọ́. Ibi tó yẹ kí bàbá Mohbad ṣánẹ agbára wọn sí, Wùnmí tó yẹ kí bàbá Mohbad ṣánẹ agbára wọn sí, kàn gbé lọ sí ilé ẹjọ́. Wọn ò máa rí Wùnmí gbé lọ sí ilé ẹjọ́. Darosha tó wà nínú ilé pẹ̀lú àwọn 15 àbáwọn 14, àwọn 14 tó wà nínú ilé, bàbá Mohbad ò máa rí wọn gbé lọ sí ilé ẹjọ́. Mo dẹ̀ mọ̀ wípé gbígbé Anthony General lọ sí ilé ẹjọ́ tí bàbá Mohbad gbé lọ sí ilé ẹjọ́ yìí kò lè ṣẹ̀yìn lọ́yà Shittu, San Shittu, àmín,
kò lè ṣẹ̀yìn bàbá yẹn. Ok, ṣé àwa fẹ́ sọ pé bàbá yìí náà according to the profession yìí a sọ pé bàbá yìí ò mọ̀ wípé àwọn pípù tí wọ́n ń torí ẹ̀ gbé Sam lọ sí ilé ẹjọ́ yìí wọn ò sí nínú ilé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Àwọn tó wà nínú ilé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ látòrí Wùnmí títí délẹ̀ ṣé báwọn ló yẹ kí Ṣítù yìí kó kọ lẹ́tà kó kọ petition kí wọ́n kó àwọn yẹn lọ sí ilé ẹjọ́. Wọn ò máa fi gbà kan tì wọ́n mọ́lẹ́rì tá a bá yọwọ́ àdúrà tí Mr. Yomi Fabiyi tó bá wọn arrest. Torí nígbà tí wọ́n bá dé parọ́ gbà yẹn pé King White ò jẹ́ kó wúrọ́ mọ́ òun o òní kò jẹ́ kó wúrọ́ mọ́ òun bá sọ̀rọ̀ àdúrà fẹ́ sọ̀rọ̀ kíní kan o. Mr. Yomi gbìyànjú ó bá wọn arrest àdúrà ṣé báwọn náà ni wọ́n lọ bẹ́ẹ̀lì àdúrà kó ní station. Bàbá Mohbad ti mọ̀ pé táwọn bá competition sáwọn tó wà nínú ilé á kan àdúrà. Ìdí rẹ̀ tí mo yí sọ wípé ohun tó ní kí òkú bọ̀ bàbá Mohbad bọ̀ kó bọ̀ ó lóun lè bọ igba abẹ́rẹ́. Àwọn tí wọn wá sí nínú ilé ni bàbá Mohbad sọ wípé kò tí ì yẹ kí ilé ẹjọ́ dálẹ̀. Ok, nígbà táwọn tí wọn sí nínú ilé tẹ́ ẹ fẹ́ kí ilé ẹjọ́ sì tì wọ́n mọ́lé ó dà àwọn tó bá wà nínú ilé nígbà tí Mohbad wá kú ńkọ́. Ẹ̀rí báwọn yẹn ṣe ń rìn tó ń yan fanda kódà àyè gbà wọ́n débi wípé wọ́n tún lọ gbà wọ́ọ̀dù. Wọ́n ní confidence náà débi wípé èmi ò mọ ẹni tó ń tì wọ́n lẹ́yìn. Omi wọn tó ń jó lórí omi àwọn náà mọ̀ pé onílù ẹ̀ wà nísàlẹ̀ omi. Onílù ẹ̀ náà la ṣì ń dígì báyìí tá a fẹ́ mọ̀ tá a ti mọ̀. Wọ́n ní confidence wọ́n láyà débi wípé wọ́n tún organize award wọ́n tún lọ present ibẹ̀ wọ́n tún lọ gbà award. The same ẹni tí ẹ ti gbẹ̀mí èyí òun náà lè lọ gbà award fún. Ẹ wo bọ́n ṣe ní confidence tó. Ẹni tẹ́ ẹ ṣe kú pa òun náà lè tún ní confidence tẹ́ lọ gba award fún. Ṣé rí wípé wọ́n láyà. Àwọn tó wà lẹ́yìn wọn yẹn wọ́n dúró tì wọ́n gẹ́gẹ́ pàǹpàǹpàǹ bíi kéni. Bàbá Mohbad ò ṣá ní agbára ẹ̀ síbẹ̀ yẹn kó fi arrest àwọn yẹn o. Kò competition against wọn o. Tó ti mọ̀ pé tó bá fa gbùrù á fa gbó. Ẹ wá lọ arrest àwọn tí wọn ò sí ńbẹ̀. Now ṣé Anthony General ló yẹ kí bàbá Mohbad gbé lọ sílé ẹjọ́ torí pé kí ni òun mà kọ́ ló dájọ́. Ọ̀gá adájọ́ mà ni wọ́n pe Anthony General. Ṣé bá dájọ́ tó dájọ́ yẹn ló yẹ kí bàbá Mohbad gbé lọ sí ilé ẹjọ́. And then ok bóyá nǹkan tí because mo fẹ́ sọ wípé ṣe bí kàtí ẹ̀ sọ pé bàbá Mohbad wọ́n fẹ́ wò pé bí wọ́n ṣe dá ẹjọ́ yẹn kò tẹ́ wọn lọ́rùn ṣe bóyá kọ́ appeal ni. But mo wá rántí pé àwọn kọ́ ni wọ́n gbé àwọn people yìí lọ sí ilé ẹjọ́. Ẹjọ́ ṣé èèyàn máa ń gbé èèyàn lọ sí ilé ẹjọ́ lórí ẹjọ́ tí kò ń ṣe wọ́n ló gbé lọ sí ilé ẹjọ́. Ìjọba ló gbé àwọn people yìí lọ sí ilé ẹjọ́. Ìjọba náà dẹ̀ lórí wípé wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ nínú ikú bọ̀bọ́ yìí wọ́n ní kó máa lọ. Tó dẹ̀ hàn sí gbogbo àwa náà tá a jẹ́ audience tá a jẹ́ justice taker fún Mohbad pé wọn ò sí nínú ilé wọn ò bá wọn délé wọn ò mọ̀gbà tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Àbí torí tá a bá ń sunkún gbà mí ó yẹ ká máa ríran. Àbí Sam Larry àti Naira Marley wọ́n padà wá lálẹ́ nígbà tí wọ́n délé àwọn náà wà nínú wọn ni àbí bá ọ̀rọ̀ yẹn ò yé mi. Ẹjọ́ gbogbo ojú tó ń wò mí ẹjọ́ ẹ bá mi fi ọkọ̀ tí hàn lábẹ́ comment section. Àbí kí ni bàbá Mohbad rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ tó fi wá jẹ́ pé Anthony General lọ́hùn ni bàbá Mohbad lọ pè lẹ́jọ́. Káti ẹ̀ mọ̀ wípé kò ń ṣe pé bàbá Mohbad náà ló dédé ó ní ọwọ́ lọ́ọ̀yà Ṣítù nínú. But ṣé lọ́ọ̀yà Ṣítù ṣe amòfin ni yìí náà ṣé ẹjọ́ ẹ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section. Ọ̀rọ̀ yẹn ṣì ń rú mi lójú. Ládùúgbò àwọn tó yẹ kí bàbá Mohbad kọ lẹ́tà petition against àdúrà àwọn tó wà nínú ilé nọ́ọ̀sì ó ga o.
tó bá jẹ́ pé nọ́ọ̀sì ni bàbá Mohbad tún ṣe kọ petition against ń sì pé àwọn fẹ́ tún pe nọ́ọ̀sì lẹ́jọ́ àtúnṣe lè gbọ́ yẹn kò ń ṣàwọn nọ́ọ̀sì lẹ́kọ̀ọ́ lẹ́tà pé fẹ́ pè lẹ́jọ́ kò ń ṣàwọn bíi 14 àbí 15 tó wà nínú ilé lẹ́kọ̀ọ́ lẹ́tà pé ẹ fẹ́ pè lẹ́jọ́ Anthony General ẹni náà bàbá Mohbad ṣe ẹ̀rù pé lè win ni ọ kéèsì bàbá Mohbad ò lè win ni bàbá Mohbad òun náà ra wọlé àbí ẹ̀dẹ̀ tó fẹ́ fẹ́ léyìí cause distraction fún wa ni torí oríṣiríṣi distraction náà làkúkú ti ń rí bóyá ẹ fẹ́ tún fẹ́ léyìí cause distraction fún wa ká tún máa rún eléyìí lẹ́nu ká máa rún lẹ́nu bíi gbogbo àtẹ̀pà ká máa rún lẹ́nu ẹ̀mọ̀ pé ẹ tó gbé léyìí kẹ́ tó máa jẹ lọ bí tẹ́ bá tún jẹ́ dé a máa tún kúkú story mi a máa tún sọ sí yín gbá tó bá yá yín ẹ máa gbàgbé justice Mohbad bàbá Mohbad ẹ tọra yín jẹ ẹ tọra yín jẹ aṣọ alẹ́ nu àwọn òtórí ti yín jà fún justice torí ọmọ tèmi torí ọmọ gbogbo ibi tó ń wò mí torí ọmọ gbogbo Nàìjíríà kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ òun nìkan táwa ń jà fún torí tá a bá wo títí yín wàláì a máa tiẹ̀ ti jáwọ́ tipẹ́tipẹ́ a máa ti jáwọ́ àbí gbogbo ibi tó ń wò mí àbí kí lẹ́yìn rí sọ́rọ̀ yìí ṣé Anthony General ló yẹ kí bàbá Mohbad pè lẹ́jọ́ ni àbí àwọn tó wà nínú ilé tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti bàbá Mohbad tẹ̀ wá ń falligation kàn yín sí tó bá jẹ́ ok bóyá lórí ọ̀rọ̀ bullying dẹ̀ ni bàbá Mohbad àbọ̀ tó bá yẹ pé lórí ọ̀rọ̀ bullying ni kò yẹ kó jẹ́ pé Anthony General ni bàbá Mohbad máa lọ pè lẹ́jọ́ ó yẹ kí bàbá Mohbad competition personally tó bá dẹ̀ máa competition kò yẹ kí Primeboy wà ń bẹ̀ bóyá Naira Marley and Sam Larry kọ́ dẹ̀ competition against wọn pé ok o tẹ́ ẹ bá ní wọn sí nínú àwọn tó pa o bully mo fẹ́ ṣàjì wọn sí kóòtù fún ìyẹn tètè sì máa dùn gbọ́ ìyẹn máa dùn gbọ́ but ẹ wá lọ pé bàbá oníbàbà ẹ lọ pè lẹ́jọ́ jọ́ọ̀sì pé nígbà tàdájọ́ parí ẹjọ́ wọ́n kàn gbé lọ síwájú ẹ̀ ó dẹ̀ fọwọ́ sí pé wọn ò mọ ọ̀hún mẹsẹ̀ ẹ rìlíìsì wọn òun lè fi lọ gbé bàbá yìí ní ẹjọ́ ok a gbọ́ pé èní ni ìgbẹ́jọ́ but wọn náà tún ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ Friday is not on the 9 or on the 10 I don't know between 9 and 10 Friday on the 9 or 10 ṣá wọn náà tún ti sún ìgbẹ́jọ́ sí Friday ẹ jẹ́ ká dúró díjọ́ Friday ká tún wo nǹkan tí wọ́n tún fẹ́ ṣe ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ ọ̀hún tó bá di Friday bóyá jọ yẹn la máa wá gbọ́ nǹkan tí bàbá Mohbad tó sùn Anthony General fún ó ṣeé ṣe kó jẹ́ pé àwa sì ń get ẹ̀ in wrong way bóyá nǹkan tí bàbá Mohbad dẹ̀ sùn Anthony General fún bóyá nǹkan tó ní mí nìní o ó lè ní mí ní o ẹ jẹ́ ká ní sùúrù díjọ́ Friday yẹn Friday is around the corner ó ti dé tán òun làwọn olùkọ́ yìí ó ti dé tán tí Friday bá dé bóyá tá a bá gbọ́ rísìn tí bàbá Mohbad ṣe sùn Anthony General bí ó dẹ̀ ní mí ní o bóyá ó ní mí ní gbogbo ojú tó wò mí ẹ̀yin lè fi ọkàn yín hàn lábẹ́ comment section èrò ọkàn tèmi lèmi ń sọ yẹn bóyá ká ní sùúrù díjọ́ Friday tán ni wọ́n tún sún ìgbẹ́jọ́ sí ká wá wo bí Anthony General ṣe fẹ́ káwọ́ pẹ̀yìn níwájú àwọn ọmọọṣẹ́ tá máa wá jẹ́jọ́ ká wá gbọ́ nǹkan tí bàbá Mohbad tó ṣáàjì against ẹ̀ gbogbo ojú tó wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fáfà náà yín tẹ́tí subscribe ni o ẹ comment ẹ sọ èrò ọkàn yín kó tó di Friday ká lè mọ nǹkan tí à ń retí a máa wo nǹkan tí a máa bá níjọ́ Friday yà a ò ní rí jù báyìí lọ lórí information tí mo ní kí wá fún yín pé wọ́n ní bàbá Mohbad ó ti gbé Anthony General ó gbé lọ sí ilé ẹjọ́ unbelievable ládùúrú àwọn tó yẹ kí bàbá Mohbad competition kan gbé lọ sí ilé ẹjọ́ Anthony General of all people ẹ jẹ́ ká ní sùúrù díjọ́ Friday ká lọ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo tún padà bọ̀.